Ààrẹ Ọ̀nà Kakanfò ti fèsì fún gbogbo àwọn tí wọ́n rò pé kò lágbára láti ja ogun tó ń fẹ́ kojú ilẹ̀ Yorùbá. Lórí fọ́nrán yìí náà ló ti wá fi àwọn ọ̀nà tí wọ́n máa fi kojú ogun àwọn báńdíìtì tí wọ́n fẹ́ kó wọlé Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò fọ̀rọ̀ lẹ́nu fọ́nrán yìí ó ní kì í ṣe nípa òun nìkan. Kí ló sọ wípé ó yẹ kí àwọn ìjọba ìbílẹ̀, ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀, àwọn ìgbésẹ̀ wo ló yẹ kí wọ́n gbé? Gbogbo ẹ̀ náà ló náà yẹ́bẹ́yẹ́bẹ́ nínú fọ́nrán yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams tó ṣàlàyé gbogbo ìyà tó ti jẹ sẹ́yìn. Ẹ̀yin èèyàn wa, ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Ìbà Gani Adams. Ọmọ kan tí wọ́n ń sọ nínú sójà bíjà wípé yóò ní kúrò lè jólè bàbá ẹ̀. Ṣé mo yẹ tí mo tó ti forí mi dá fọ́ọ̀nù Yorùbá? Ṣé mo yẹ ìgbà tí mo lọ sásìmọ́lé? Ṣé mo yẹ ojú tí mo ti jà? Ṣé àlèkájà tó yẹ kó táwọn ọmọ ẹgbẹ́ mi ti jà? Ṣé jẹ́nẹ́rà máa ń lọ sógun ni? Jẹ́nẹ́rà máa lọ ìfẹ́ tó kún bá dé ni? Ṣé tí mo máa ń gbà fún lọ sí sàmìsà báyìí? Àwọn tó ń tì lọ ní kọ́lẹ̀ brigadier ápọ̀lùmọ́ tó bá dé gbogbo wa la máa jà á. Yorùbá gbọ́dọ̀ múra o, gbogbo ti dé o. Atẹ́kọ̀ọ́ kò ti ń pẹ́, a ti gbọ́ ní intelligent report, a ti gbọ́ nínú ẹ̀mí pé àwọn ìlú fẹ́ ja ogun ni. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa, gbogbo dúkìá ilẹ̀ Yorùbá ló fẹ́ bàjẹ́. Gbogbo ibi tí àwọn olùgbẹ́ni Yorùbá wà ló fẹ́ bàjẹ́. A dẹ̀ gbọ́dọ̀ gbáradì. Ilé yóò ń sọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò nìkan. Kí àwọn ọlọ́pàá tó dìde, wọ́n má gbé ọjọ́ iwájú ọ̀sán olóṣèlú. Àwọn olóṣèlú tó fẹ́ràn Yorùbá tó dìde kí a jọ sowọ́pọ̀ kí a fi dojú kọ àwọn ọ̀tá yìí. Fún ìyẹn, a lè sí kí àwọn olóṣèlú tó lè wà nílẹ̀ Yorùbá. Gbogbo ń dábàá ìkọ́tẹ̀lẹ̀ ṣe rí o. Gbogbo ìpàdé tá à ń ṣe tí wọn bá pè wá, àwọn sùpẹ́tẹ̀jì ti bá dé lọ́kàn wà máa fún ìlú ìwé wí wọ́n máa tọ́kọ́ máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀rí ẹ̀gbò lébẹ̀ tó ta Yorùbá kàmọ́ ní ẹ̀gbò ọ̀nà ẹgbẹ́ ẹ̀gbò àti ọ̀tẹ̀. Àti pé tó bá mọ̀ nǹkan wọn ò fẹ́ jẹ́ kó ṣe é. Wọ́n lè bẹ̀rù pé tó bá ṣe pé yóò máa lókìkí. Wọ́n gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo ti sọ pé tí wọ́n bá fẹ́ ká ṣiṣẹ́ papọ̀. Pé kí àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n yẹ kó kọ́ lẹ́tà sẹ́yìn ká pátánà. Orí àwọn kan tó ń sọ pé mi ò lè tó lè wà bẹ́ẹ̀. Ẹ láyé àtijọ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò máa sọ fún tí Aláàfin máa fún rẹ̀ ní. Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá lọ tó fún Aláàfin máa fún rẹ̀. Àríjà Aláàfin ó dẹ̀ ti dàrẹ̀ Aláàfin. Ẹ máa sọ ti kò sí ẹ báyọ̀ òfin sè àwọn bá ti pọ̀. Àwọn council of governors ló ń pọ̀ lórí ọba state wọn. Ó ti wá kọjá ọ̀rọ̀ ọba láti lọ pé o fẹ́ gbéra pé o fẹ́ dáwọ́ fún security without the support of the governor, chairman local government. Bí ọba kan bá bẹ̀rẹ̀ tí wọ́n bá ṣẹlẹ̀ lọ́ba ẹ̀ wọ́ta o. Gbogbo nǹkan ló létò. Ìjẹ́ chief of defence staff ìjọ lè lọ sógun láì gbà fún wà lọ́wọ́ Tinubu tó jẹ́ president wa. O lè lọ sógun láì gbà fún wà lọ́wọ́ president Tinubu. Ìjẹ́ tí bàbá mi sábẹ̀ lọ sógun láì gbà fún wà lọ́wọ́ council of state ọ̀pẹ́lẹ̀ executive council. Wọ́n sì mú gbogbo ọmọ létò ẹ̀fọ́ fún àwọn ọmọ wa wọ́n lọ kàwé wọ́n lọ ka ìkọ̀ wọ́n lọ ka procedure gbogbo lórí procedure. Yóò sọ àgbàtẹ̀ tí mo ní ni pé mo lọ́mọ ọkùnrin. Inú ọ́fíìsì lẹ́yìn we can proud of 5 to 6 million people. Àwọn ẹgbẹ́ southwest security stakeholders 14 we can proud of 2 million. Mo tún wá ní àwọn sympathizer ọ̀dẹ̀ sínú ẹgbẹ́ kan tó jẹ́ jagunjagun bí alẹ́. Sọ àwọn olóṣèlú wa ṣe yán bí ọ̀tá. Àwọn ọ̀gá òde lè bá wọn sọ̀rọ̀. Ní ìjọba ìdẹ̀nìtẹ́lá pẹ̀ mọ́ ní
tàbí ní state police bàbá ní state police pẹ̀lú local government security network á complement effort local government security network yẹn so security wa lè gbé ní state ọ̀rọ̀ security local ló ti bẹ̀rẹ̀ torí inú local government ní àwọn ìlú wà local government ẹ̀kọ́ gbọ́dọ̀ empower security wise state àwa coordinate ẹ̀ through state police federal police àwa complement ẹ̀ ọ̀tá sọ yẹn nǹkan tó rọrùn ní wọ́n fi ẹ̀dẹ́lẹ̀ ọ̀pá làbálàbá mo àárí atẹ́kùn tó pọ̀ mo dẹ̀ ti sọ wípé sílẹ̀ mẹ́rin níta wò dáadáa láti ṣe ààbò rẹ̀ Oǹdó, Èkìtì, Ọ̀yọ́ àti Lagos State. Bákan náà àárín ibi lórí Ògùn àti Ọ̀ṣun. Wọ́n ti wọ ilẹ̀ Yorùbá. Àdúrà láti gbà láti fi ọdún mẹ́ta wọ́n ti fẹ́ strike. Àwọn aṣọ gbogbo ọdún bàtà àwọn gbọ́dọ̀ strike wọ January. Wọ́n fẹ́ gba ìlú àníwọlé. Wọ́n strike lóńdó state. Wọ́n fẹ́ gba Ìyàmóye ipò tó wà ní Ìyàmóye kó ti wọ èyí. So a gbọ́dọ̀ múra. Àwa ń pe gbogbo local government chairman. À ń pe gbogbo local government chairman. Ọ̀rọ̀ recruit 300 men tó máa jẹ́ local government security network. Wọ́n tẹ̀ fún ó kéré jù 50,000 naira. Àbẹ̀sọ̀lá ó kéré jù. Gbogbo 50,000 naira yẹn àwọn 300 kò ju 15 million naira lọ. Ní Nàìjíríà lónìí, kò sí local government tó gbà less than 150 million. So tó bá sanwó 300 men in the rate of 50,000, 15 million pé ló máa jẹ́. Wọ́n wá gba àwọn higher security officers tó máa coordinate wọn. Àwọn ẹ̀yẹ́ lè gba bí 100,000 or 150,000 naira. Àwọn ló máa coordinate wọn. Àwọn àgbà àwọn tó pẹ́ consultant on intelligence. Àwọn àgbẹ̀ ní some of them like 50 of them for intelligence gathering. Fún ìyẹn ààyè lè secure àwọn local government wà nílẹ̀ Yorùbá. Gbogbo ń dábàá ìkọ́lẹ̀ lè ṣe rí o. Gbogbo ìpàdé tá à ń ṣe yẹn. Tí wọn bá pè wá, àwọn strategy ti bá ní lọ́kàn wà máa fún ìwé wọ́n máa tẹ́kọ̀ọ́ máa ṣe bẹ́ẹ̀. tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí gbogbo ohun tí ààrẹ tú palẹ̀ nínú fọ́nrán yìí lórí ọ̀nà àti kojú ogun àwọn báńdíìtì àwọn Boko Haram àwọn tẹ́rọ́rìstì tó fẹ́ gba ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ kí lè ròyìn ẹ̀dá sí ẹ drop comment remember to like share and follow us thanks for watching à ń lọ fún ìpolówó ọjà fún ìpolówó ẹ̀jẹ̀ kó WhatsApp number page yìí.